adìẹ lójí ó sì lò 8 years. ọdún mẹ́jọ àtòṣù mẹ́fà ọdún mélòó ni state mi lò lẹ́wọ̀n Agodi. 8 years 6 months. ọdún mẹ́jọ àtòṣù mẹ́fà kí ló gbé state mi débẹ̀. farm tí mo ti ṣiṣẹ́ ni mo ti jẹ́ adìẹ ń gbà. adìẹ lójí ó sì lò 8 years. ọdún mẹ́jọ àtòṣù mẹ́fà mo fẹ́ fi gbogbo ẹnu sọ fún ọ pé ìṣẹ́jú ẹyọ kan ò waste nínú ọjọ́ ayé rẹ o pẹ̀lú bó ṣe lọ́dún mẹ́jọ àtòṣù mẹ́fà lẹ́wọ̀n Ọlọ́run gbọ́ mò ń fi gbogbo ẹnu sọ fún ọ lálẹ́ gbà mí gbà àdìkọ ọmọ gbà mí gbọ́ ìṣẹ́jú ẹyọ kan ò waste nínú life ẹ I'm telling you màá sọ̀dí fún ẹ. ìṣẹ́jú ẹyọ kan báyìí kò waste nínú ìgbésí ayé rẹ màá analyse fún ẹ lálẹ́. tèmi gan bá wúra mi tí mò ń ṣètò. màá wá múra mi kú òǹkú ara mi. màá fi ra mi sípò ẹni tó ń bínú sí mi. màá fi ra mi sípò ẹni tí inú ń bí pé why must it be this man. màá wá mọ wúra mi mo fẹ́ mọ̀ bí n ṣe ń bínú sí mi tó ni. mo fẹ́ mọ̀ bí n ṣe ń bí ọ̀tá tó. wá wúra mi tán màá wá wò pé òkè kí ni mo lè padà ṣe náà tí òfin ní bínú sí mi mọ́. wá padà arrive síbi pé kò ní dáríjì ọ́ àfi tó o bá dilẹ̀ ẹlẹ̀ kò ní dáríjì ọ́ àfi tó o bá mọ̀ ṣe mọ́ kò ní gba tiẹ̀ láéláé àfi tí n tó ń ṣe táyé fi ń yẹ ọba tán lọ́wọ́ rẹ̀. Why do you have to stress yourself to convince your enemy? o ṣe ń láti yọra rẹ lẹ́nu kó o hàn ra rẹ léèmọ̀ nítorí pé o fẹ́ kí ọ̀tá rẹ di ọ̀rẹ́ rẹ kò ṣeé ṣe. torí pé ó dìgbà tí aṣọ ọrùn rẹ bá ya tó rí mi wọ̀ kó tó gbà fún ọ. ó dìgbà tí gbogbo ibi tó ń dé táwọn èèyàn ti ń kí ọ káàbọ̀ tí wọn ò kí ọ káàbọ̀ mọ́ kó tó mọ̀ bínú rẹ mọ́. ó dìgbà tó ọ̀bá ró ń jẹjẹ mọ́ kó tó mọ̀ bínú rẹ mọ́. ẹ jẹ́ kó ti wíìnì nìyẹn. tọ́ba wá ṣèmi nìwọ ni. màá wá mọ bọ̀tánújẹ́ sí i. gbogbo dáadáa tí mò ń ṣe tí ń bànújẹ́ yìí ó tún wá mọ lékún. akúkú gbà pé léyìí ò lè gbà tèmi láéláé gbogbo ayé ò lè fẹ́ ni tán. ìgbà míì tọ́ba kàn wò pé wáì tí ò ṣe nífẹ̀ẹ́ mi tó wá fẹ́ mọ try láti convince ẹ̀ wàá bára rẹ̀ níbi tó fẹ́ o torí kò lè nífẹ̀ẹ́ rẹ̀ àdá kó nífẹ̀ẹ́ rẹ̀ ni. bá a ṣe wà yìí ẹlòmíì wà kì í wọṣọ dúdú ẹlòmíì wà kì í wọṣọ pupa. káṣọ dúdú wa máa bẹ ẹni tí kì í wọṣọ dúdú pé kí ló dé tí ò nífẹ̀ẹ́ o. kò lè nífẹ̀ẹ́ rẹ̀ ni. èèyàn ní kélé po pupa àtàlásọ funfun ọjọ́ máa ṣe. bí àbẹ́ èèyàn bá jẹ́ tí bá lọ white garment church tó jẹ́ pé oníta. èṣù òní ṣe títí kó lóun ọgbà ṣọ́ọ̀bù lọ ṣọ́ọ̀ṣì kó wá wọṣọ lọ bí títí ń tepo. sọ possible ni. ọ̀rẹ́ mi kí n tó dé ọ̀dọ̀ yín lẹ ti ń retí mi bó ló ṣe jẹ́. ìgbà tá a ti gbọ́ pé ẹ wà ní police station ni. ẹ ti mọ̀ pé ń dọ̀dọ̀ yín. àwọn staff bẹ̀ ti ń sọ pé wọ́n gbé wá sí prison wọ́n gbé wá sí prison. ọwọ́ mi ò tẹ̀ wọ́n. mo mọ̀ pé mo bá àwọn kan bẹ̀ kí ni àwọn tí mò ń ṣe nínú ẹ̀wọ̀n nígbà tí mo wà. ẹ máa ń tọ́ láti mọ case nǹkan tí ó gbé àwọn èèyàn wá first thing many people there wà ń bẹ̀ tó yẹ kó fẹ́ rí yín but wọn allow aṣá máa ń slug wọn wọlé láti jẹ́ kí ẹ rí wọn. nígbà tí mo débẹ̀ kémi gangan tó jáde ó tó èèyàn mélòó tèmi tì jáde kúrò ńbẹ̀ kémi tó jáde. tí n bá wo àwọn tẹ̀ ti jáde kó tó dípẹ́ jáde bí 8 or 9 people. bẹ́ẹ̀ pé mo bá wọn lẹ́wọ̀n èyí tó kéèsì ẹ̀jẹ̀ mówó èyí tí mo gba lọ́ọ̀yà fún tèmi sì wà ń bẹ̀ tí mo tì jáde tán kúrò lẹ́wọ̀n kí n tó kúrò bẹ̀ wọ́n tó mélòó. wọ́n tó mẹ́sàn-án God bless you ó ṣètò ọ̀rántí. lẹ́yìn tí mo wá jáde tán kọ́ láwọn tí mò ń pé ẹ lọ sí kéèsì lágbájá tó yẹ pé wọ́n ní tòun sí wọn gan tó yẹ kí tiẹ̀ gan yá gan títí ẹ̀ tún pẹ́ ju tiwọn lọ wọ́n tún mélòó. many of them gan fẹ́ wá sí ibà ìbò wọn ní àwọn wá wọn jẹ́ káwọn wọlé ni àwọn tí wọ́n ti lọ àwọn 6. àwọn 6. bẹ́ńtà. bàbá òkè ogun kọ́ bàbá wà ń bẹ̀ tí wọ́n ń kírun fún wa. bẹ́ẹ̀ náà wà ń bẹ̀. ok ẹ̀yin bàbá imam bàbá jáde láìpẹ́ ọ̀rẹ́ ìṣe kó ní mo gbéṣẹ́ wọn lé lọ́wọ́ kó tètè ṣe ni tọrọ ọmọ ibìkan náà ni wọ́n yóò wà bẹ̀ yóò lọ kí wọn. ọ̀rẹ́ mi ti jáde ọ̀rẹ́ mi tí mo kígbe lóru ó jáde Tolú ó ti jáde ẹ treat mi bẹ́ẹ̀ bá ṣe mọ̀ mí ẹ má treat mi pẹ̀lú ń tábànijẹ́ bá sọ fún yín nípa mi ẹni tó ń bà mí jẹ́ kó má bàa rí mi gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ gangan wọ́n gbìyànjú àti daṣọ bò ọ́ lójú kó má bàa dá mi mọ̀ gangan ni bẹ́ẹ̀ náà ni ó daṣọ bò àwọn èèyàn lójú láti ríbi tí wọ́n náà dá sí. ẹ̀wọ̀n yìí tá a lọ ní 24 ni n ta bá bọ̀ nbẹ̀ nù. kí ló tẹ wá ṣe mí dáadáa báwọn tí gbogbo yín ṣe mí dáadáa nú ẹ̀wọ̀n kí ló dé. nǹkan tó ṣe ni pé kó tó dípẹ́ wá síbẹ̀ yẹn èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo máa ń gbọ́ program mi dáadáa. mo máa ń gbọ́ program mi dáadáa. tẹ bá rántí gan kó tó dípẹ́ wọlé mo wá bá yín ní record mo kí yín ní record mi tí mo pé single son máa fi ń sí o anybody tí mo tán fẹ́ fi ń sí mo kí yín ní record mo ní alájí ya máa ń gbọ́ yín bíbá yìí kó tó bá ti di 9 bá máa yí sókè tán ibà ni wá ní àpè kí n má wọrí pé máa wọlé ẹ máa ṣe live ni pé máa bá wa ṣe pé máa ṣe live ni so ọjọ́ yẹn sì máa pé anybody dẹ̀ mọ̀ pé mi mọ̀ pé single cell ni ẹ̀ ń bọ̀ so later la padà mọ̀ pé single cell náà lè máa padà wọlé sí so ẹ jẹ́ nìkan tẹ́ pé I love náà tẹ́lẹ̀ ló fà tàbí ṣe báyìí sá. ìgbà tẹ́ ẹni mi single cell bó lẹ ṣe feel. bàbá mi I feel sad because that very day tán gbé yín wá gan-an àfẹ́ jẹ́ kẹ́ mọ́ ni
nígbà ìpa àwọn máa sunkún ẹ máa pé kí ló ṣẹlẹ̀ tẹ́ fi ń sunkún kò yẹ kán gbé yín sí position yẹn. ṣùgbọ́n ní bó ṣe jẹ́. ìjẹta ṣe bí ó ní bó ṣe jẹ́ gbogbo ohun tó ṣẹlẹ̀ sí mi ó ní bó ṣe jẹ́ iṣẹ́ tí wọ́n ṣe wá mọ́lé ó ní bó ṣe jẹ́ ọ̀nà tó lùwà gbà fi yọ mí jáde ó ní bó ṣe jẹ́. tí n bá wá bẹ̀ mí ní mọ̀ ẹ́ n bá sì mọ̀ ẹ́ o tún lè mọ́ ti ìjáde dì sí i. àwọn mẹ́jọ tí mo yọ jáde ńgbà mo wà ń bẹ̀ èmi kọ́ tọ́lọ̀ ń lò mí fún láti lékún ń bẹ̀ láti padà sígboro gba òmìnira torí pé kán lè jáde ni mo ṣe wá. àwọn tí mo tọ́lọ̀ tún lò mí fúngbà mo jáde tán náà padà jáde torí kí n lè mọ̀ pé wọ́n wà níbẹ̀ kán lè jáde ni mo ṣe wá. ìwọ náà tó jáde lónìí torí kí o lè jáde kọ́lọ̀ ń lè lò mí fún ẹ ni mo ṣe wá bẹ̀ mí. o lówó lọ́wọ́ ebi ò sì pa ó kú. ọwọ́ pọ̀ kan jẹun tó wù ọ́ ni lọ́lọ́lọ́hún ò ṣeun. ó rin hoho ṣùgbọ́n lójú ara rẹ ọ̀rá sọ̀wọ̀ torí pé ọ̀wọ́n tó wù ọ́ gan. lọ́lọ́lọ́hún ò ṣeun. ọba mọ tí wọ́n ń pè ní freedom. ìgbà tó fẹ́ ọbẹ̀ wọn sọ fún mi pé lónìí o ẹ free mọ́ láyé o ẹ free mọ́ látòní lọ o. yes ọmọ tó máa kọ́ sọ fún yẹn ní ìdẹ́gbà tó fẹ́ fihàn sínú ọgbà pé wọ́n ti gba freedom mẹ́lẹ̀ o. so àti withdraw freedom ẹ o. o ní freedom o láti sin lọ. láti sin lọ o. òjò sì gbọ́dọ̀ parí bí wọ́n ti mọ káàdì ẹ wọlé náà wọ́n kò yín wọlé bójú bá ń rọ. òjò kí n pẹ́ lẹ́wọ̀n. òjò pẹ́ lẹ́wọ̀n. àti adájọ́ ní kó ọmọ ẹ lọ lálàáfíà bó o ló ṣe fíìl. lọ́yà Bísí àti lọ́yà mi náà try láti guide me because that very day lọ́jọ́ Friday mo fẹ́ faint ni àwọn méjèèjì ló ṣe try láti guide me pé. ó yà ẹ lẹ́nu. mo wà surprise ó yà mí lẹ́nu pé stroke out. sọ́jà mú mi jókòó ra omi fún mi pé kí n mu lẹ́yìn pé kí n fọkàn balẹ̀. ó fẹ́ sunkún ni má sunkún má sunkún má sunkún. ọmọ dáadáa ni ọmọ yìí ọmọ gidi ni. ó sọ gan-an nígbà mo wà lọ́gbà ẹ̀wọ̀n yìí. ìgbà náà mo sọ fún un pé kò sí ní tó o lè ṣe o tó bá gbà láàfún o èmi ò mú ọ kúrò lẹ́wọ̀n yìí o ó sì padà jáde síta. bẹ́ẹ̀ ni mo ṣe pàdé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jọmọlúàbí wọ́n tà fi wọn pamọ́. ẹlẹ́sìn wo ni ọ́? Christian sir. Christian ni ọ́. àwọn tí mo yọ kúrò níbẹ̀ yẹn mo béèrè ẹ̀sìn wọn kí n tó yọ wọn àbí ṣé mo béèrè ẹ̀sìn anybody àbí n béèrè. no béèrè ẹ̀sìn wọn o. mo lè fi gbogbo ẹnu sọ pé ọmọlúàbí lọmọ yìí ọmọ dáadáa ni. Engineer Abiodun Olúṣèyí Mákindé gbogbo ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ wọn pátápátá ẹ dákun. Ministry of Justice Special Assistant of Women Affairs and Social Inclusion ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé sí wọn létí. dákun ẹ má bá wa yẹ kíní amnesty wò dáadáa fún àwọn ẹ̀wọ̀n tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ náà sá. Ọlọ́run àwọn tí ò mọwọ́ mẹsẹ̀ wọ́n kúnbẹ̀ gan wọ́n pọ̀ o. ẹ máa bá wa kọwọ́ bọ àwọn ìwé yẹn díẹ̀díẹ̀ ọgbà ẹ̀wọ̀n Agodi àwọn tí ò mọwọ́ mẹsẹ̀ kúnbẹ̀ gan. bá ń bá wa ṣe ìfojú àánú máa bá wa buwọ́ lù ú. dákun yóò lè máa dínkù díẹ̀ talent ń waste síbẹ̀ yẹn ọpọlọ ń waste síbẹ̀ yẹn. àwọn tó lè tán lè máa táwọn náà lè tí wọ́n lè ran ìlú lọ́wọ́ a lè ṣàmúlò ẹ̀bùn tọ́lọ̀ ń fún wa àtọpọlọ wọn wọ́n kún bẹ̀. wọ́n bá lè máa bá wa buwọ́lu àwọn nǹkan tó lè máa tú wọn lẹ̀ díẹ̀díẹ̀. ẹ̀ka ètò ìdájọ́ wa mo fẹ́ bẹ̀ yín tó bá ṣeé ṣe ni o. bí àwọn ẹ̀sùn kéékèèké bí àwọn ẹ̀sùn tá a bá mọ̀ pé kò lọ títí ká mọ̀ fún wọn ní àwọn bíi public works tí wọ́n máa ṣe. wọ́n máa gbálẹ̀ bí kí wọ́n máa sanko àárín títì ọjọ́ ìṣíwòrò òdù kọ́ mọ́ ọjọ́ wọ́n máa tún gbogbo àwọn ibi tó dọ̀tí ṣe kí wọ́n kó dọ̀tí tó wà lẹ́gbẹ̀ẹ́ títì ká mọ̀ fi wọ́n tún lù ṣe. ó dàbí pé bẹ́ẹ̀ bá lè jẹ́ àwò yẹn kéèyàn gbá díẹ̀ kọ́ lọ lọ́dún 7 àtoṣù 6 wọ́n ṣẹ̀ṣẹ̀ béèyàn méjì kan jà á sọ̀tì kó sì lọ lu ọdún tó pẹ́ ń bẹ̀ yẹn wọ́n ṣiṣẹ́ kankan o the productivity zero how are they contributing to the economy nothing wọ́n lè contribute sí so many things a lè máa lò wọ́n kọ́ mọ́ kàn jẹ́ pé a kàn ń jù wọ́n bẹ̀ yẹn tíjọba ọkàn tó máa náwó síbẹ̀ tí ò ní ìtumọ̀ kankan. a ní kí ọgbà ẹ̀wọ̀n kọ́mọ̀ sí yẹn bẹ́ẹ̀ ni wọ́n bá dáràn náà wọ́n máa tì mẹ́wọ̀n o. gbọ́n tá à ń sọ ni pé àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké kan a kàn lè ṣe tó jẹ́ pé wọ́n kàn máa serve public wọ́n kàn máa ṣiṣẹ́ wọ́n sì yóò tún wúlò fún lù. kí o community service ṣe community service yóò ní monitoring yóò ní táàgì lára tí wọ́n fi ṣiṣẹ́ yẹn tán tí wọ́n fi ṣe tán wọ́n sì máa lọ. ẹ jọ̀ọ́ ẹ bá wa wò ó ṣe ẹ bá wa wò ó ṣe ẹ dákun. tó wà ń bẹ̀ náà ẹ jọ̀ọ́ ẹ bá wa wò wọ́n ṣe àwọn tá a bá gbẹ́sùn wọn tí ò bá ṣe tí ò pọ̀ jù àwọn tó bá ti dọmọlúàbí nínú wọn tí wọ́n ń ṣe dáadáa ẹ bá wa wò wọ́n ṣe. yes Alhaji Oriyomi Hamzat you are very right even government can get farmland in the name of state government. manifesto àwọn kan lè ń sọ yìí ẹjẹ àtọ́jú ẹ̀ iṣẹ́ tá a rán wa là ń jẹ́. ní nǹkan kan tó special lára wa ju pàǹtí iṣẹ́ tọ́lọ́run wa lọ. wàá mọ́ gbàgbé pé gbà tọ́lọ́run rán mi ò sí ń bẹ̀ o. ó dẹ sọ gbèdéke tó rán mi fún ọ. èyí tí mò ń jẹ́ lọ́wọ́ ló fi rò pé ọ̀wọ́ ń tọ́ rán mi nìyẹn. tó o bá tún ti bá mi ń bò mí ó náà lọ rán mi o. pé kò síbi tí ọgbà
alágbára ọmọ ọ̀lẹ nìkan láàyè ọgbà. àwa dá padà á dá gbogbo ẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run lálẹ́ yìí. gbogbo ọpẹ́ gbogbo ìyìn gbogbo ògo kó máa jẹ́ ti ọlọ́run olódùmarè. ọba mi tí dá ni tẹ́nìkan kì í dá, ọba tí sọ ni tẹ́nìkan kì í sọ, ọba tí ń pa ni tẹ́nìkan ò lè pa. ọba tọmọ ìdájọ́ ẹ̀dá alára fúnra rẹ̀ lọ, tọmọ ń tọkàn lọ́rọ̀ ẹ̀dá ṣùgbọ́n tẹ̀dá fúnra rẹ̀ ọmọ. bó dáadáa tọkàn lọ́rọ̀ mi ọlọ́run o. jẹ́ ọ yá ni o, mọ̀jọ́ pẹ́ mọ́ o. ìwé tó fi hàn mí mọ̀jọ́ máa ráyọ̀ fẹnu fẹ̀ gàn fa ìwé náà yá. iṣẹ́ tó rán mi ni mò ń jẹ́ ìní ṣe nǹkan míì tayọ tó bá ní í ṣe. Kọ̀mí ni Yisau Moruf. Mr. Yisau Moruf láti bo. Láti Gose community ojú ọ̀nà Amúlòkó Aláwàyé Ìbàdàn. a rí inú ètò kọ́kọ́ wa látẹ kí ló gbé yín wá bí. tó ẹ ṣe sá o ní on the 21 oṣù kejì ọdún tó kọjá lọ níyàwó mi Táwà Kálítù Mákindé. Táwà Kálítù Mákindé inú jáde ó lóun lọ sí ilé àwọn. ok ó jáde àbí fúnra rẹ̀ ló jáde lọ. fúnra rẹ̀ ló jáde nílé tó lóun lọ sí ilé àwọn. mo dẹ̀ dé ilé. kí ló fẹ́ lọ ṣe nílé wọn. so nígbà tèmi kò sọ fún mi tó fẹ́ lọ ṣe ọkàn lóun lọ sí ilé àwọn ni kéde rìnrìn kùnrin nígbà tó nǹkan bí aago 8 tó yẹ kó ti wọlé tí ò wọlé mo wá gbéra pa mo lọ sílé wọn mo lọ béèrè ẹ̀ ní ọ̀dọ̀ àwọn dádì rẹ̀ orúkọ dádì wọn ni Alhaji Sikiru Mákindé mo lọ bá wọn mo ní ìyàwó mi ó níbi lóun wá látàárọ̀ kéde rìnrìn kùnrin o wọn wá láwọn ò rí mo lọ sọ́dọ̀ step mother rẹ̀ náà ìyún tiẹ̀ sọ yí pé ní ìsìn pé òun kọ́ lòun bí o ẹ rí ibi ló dẹ̀ lòun wá mo sá kúrò ń bẹ̀ ní alẹ́ ẹjọ́ náà nígbà tó dijọ́ kejì mo káwọn èèyàn lọ bá wọn mo mú àwọn èèyàn lọ bá wọn a tún lọ béèrè wọn sá dínà pé àwọn ò rí ìyàwó mi. ṣé kò wá mọ nǹkan tí ń sọ lẹ́nu ni tó bá ṣe pé tó bá máa rìnrìn kùnrin ní ìsìn náà yìí pé ó ti lọ nìyẹn nígbà tó bá wù. nígbà bá ya yóò padà wálé. ní mọ̀sákúrò níwájú wọn nígbà tí ẹ̀ tún ní àwọn orí wọn bá lọ rí community leaders ní àdúgbò ilé ìyàwó níbi tí mo ti fẹ́ yàwó yẹn mo lọ rí wọn wọn ń pe alhaji yẹn ní Alhaji Abdulaziz Adéwálé mo lọ bá wọn pẹ̀lú àwọn ẹbí mi ìyàwó mi ò kò rìnrìn kò rìn àdẹ rí o wọn á pé wọn bí ẹ ṣe pé àwọn bàbá ìyàwó mi àti ìyá ìyàwó mi wọn á pé wọn sí meeting bàbá yẹn gbé ìgbìmọ̀ ẹlẹ́nu méje kalẹ̀ ní àdúgbò yẹn ká mọ́ fọ̀rọ̀ gùn lọ ẹ mọ ibi tí ìyàwó ọkùnrin ẹ mọ ibi tí ọ lọ so gbogbo tí wọ́n bá wá sí lórí rẹ̀ gbogbo tí wọ́n táwọn ẹbí rẹ̀ ọ bá wá sí wọ́n mọ̀ bí wọ́n ṣe dọ́dọ̀ yín kí wọ́n wá rí yín wọ́n sá sọ yìí pé kí a lọ rí wọn nígbà tá a dé bẹ́ẹ̀ wọ́n ní ìyàwó wa wọ́n ní kò sí àràǹdì àwọn ẹ̀gbọ́n rẹ̀ kan bínú àwọn àbúrò rẹ̀ kan bínú. wọ́n bínú fún kíni. fún kíni yẹn. nígbà tí rẹ̀ àtúnkù nígbà tó ti jẹ́ ata sábà wọn rún wùjẹ̀wùjẹ̀ wọn tó ṣe kíni mo tó padà sọ́dọ̀ àwọn community leaders. gbogbo bí tí mò ń sọ yìí mò ń sọ tiẹ̀ ni o ó ń lọ bí oṣù kan oṣù méjì nígbà pé oṣù 3 gírégé tí n rí ìyàwó mi kó wá padà wálé wọn. mo wá lọ bá àwọn community leaders. tí o ṣe àkọ́mọ́ dání. ó gbé pẹ̀lú ọmọ oṣù méje. ọmọ oṣù méje ni ló gbé dání. ọmọ mélòó ló bí fún yín. ó bí ọmọ 3 fún mi ìkan ò sí. but ìta bísí kẹta yẹn lọ́wọ́ wà ní ọmọ oṣù méje tó gbé sá lọ tí ó gbé lọ torí kò ṣèyàn bẹ́ẹ̀. gbogbo wa pé oṣù 3 tí mo dé ọ̀dọ̀ àwọn ni tí mo tún lọ sọ́dọ̀ àwọn community leader padà wọ́n á pe bàbá ìyàwó mi jókòó. apẹ́sẹ́ ti gba ìyàwó ní ọwọ́ ọkùnrin yìí ni kókó fẹ́ kàn mọ́ dààmú káàkiri wọn á jẹ́wọ́ fáwọn community leaders pé ọlọ ṣiṣẹ́ ní Kòròdú lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọmọ oṣù méje ta lè sọ fún sẹ́mi tí mo jọkọ rẹ̀ sí ò yẹ kí n wà wíà bífọ̀ kẹ́ àyíkọ́ tí mo bá tiẹ̀ wà wíà gan ṣé máa gbà kẹ́ ẹ gbé ọmọ oṣù méje kẹ́ ẹ gbé travel kẹ́ ẹ lọ́mọ fi jà kan fún nílùú bìkan. ṣé lọ jà kan fún ni. nígbà wọn lọ ṣiṣẹ́ lóṣòdì kí náà ni wọn náà ní Kòròdú kí náà ni wọn lọ ṣe ń bẹ̀. àwọn ẹja kan fún bẹ́ẹ̀. ẹjọ́ iṣẹ́ kílẹ̀ yín ṣe. photographer lèmi. ẹ tọ́jú rẹ ni. agbára Ọlọ́run àwọn ẹ̀yìn ní bọ́lọ́run ṣe bó ṣe bùkún wa à ń jẹ à ń mu àdẹ̀yó àtọrọ bí ó ṣe rí nìyẹn. wọ́n á sọ fún kọ́ni. àtìgbà wo ló ti lọ. ó ti lọ ní àti ọdún 21st July ọdún tó kọjá. láti wáyé ẹ̀ tí rí ìyàwó mọ́ di sin. láti mi ì tí ì fojú gan ní ẹ̀ di sin bí mo ṣe ń sọ̀rọ̀. àtọmọ yín náà. àti ọmọ oṣù méje yẹn mi ì tí ì rí. lẹ́yìn oṣù 3 yẹn tí mo wá padà lọ sọ́dọ̀ community leader ẹni bàbá ìyàwó mi wá sọ fún àwọn community leader pé
ìyàwó mi o ó lọ ṣiṣẹ́ ní Kòròdú pẹ̀lú ọmọ oṣù méje ọ̀dà kò ní fóònù débi pé màá pè fóònù tó ní ó ti bàjẹ́. mo sá sọ níwájú àwọn community leaders pé ṣé nígbà tí ó fi rí báyìí kí ló dé tí wọn ò sọ àti pé bí ẹ bá tiẹ̀ wá sọ fún mi gan ṣé màá gbà kí ó gbé ọmọ oṣù méje kó gbé lọ sí Ìkòròdú. ìmùlẹ̀ wa bá dé báyìí. ibi tí a wá bá dé báyìí nísìn tá a bá dé báyìí mo bọ̀ mi gbọ́dọ̀ fo lẹ́yìn rẹ̀ tí a kú mbẹ̀ ni ẹ̀gbọ́n ìyàwó mi bá pè mí tọ́jọ́kùnrin láwọn tí mo ti pè ṣáájú tẹ́lẹ̀ tí wọn ò gbèsè ti pé ṣé wọn bá mi rí ìyàwó mi o tí mo pè wọ́n tí wọ́n gbèsè ti lọ́ba pè mí lọ́ba ní ṣebí fúnra ìyàwó mi ló kúrò nílé bọ́ bá rìn lọ ó rìn lọ nù máa wò ṣebí wọn náà níyàwó so o lè gbàdúrà kí ìyàwó rẹ̀ ó rìn lọ tọmọ oṣù méje mo sá ká ìgbẹ́ mo ká sára nígbà tó yá mo wá padà sọ́dọ̀ àwọn community leaders wọ́n tún wá sọ̀rọ̀ àná tún mo ṣàlàyé fún wọn wọ́n wá sọ̀rọ̀ wọ́n wá bàbá ìyàwó mi léèrè pé nígbò níyàwó ọkùnrin máa dé wọ́n ní yóò dé ní December wọ́n ló máa dé ní December last year gbogbo tí mo tá à ń sọ ọ jẹ́ ọ̀tọ̀ gbangba náà ń bọ̀ mo mọ̀ mọ́ra. ẹ fast track. ìgbà tó di December 24 tó di December 24 mo wá padà lọ mo níyàwó mi dá lẹ́yìn tó ṣe dédé oṣù márùn náà ni tó ti jáde nílé tí mi ò rí ti tó ń tọ́mọ oṣù méje yẹn. bàbá yẹn nígbà mo bá wọn ní mọ́sálásí tẹ́tí kírun wọ́n ní báwọn bá gbọ́mọ mi fún mi káwọn ò gbé fún mi ẹ bá ń gbọ́mọ ẹ bá tẹ kọ́kọ́rọ́ mọ́ àmọ́ bíi tí ìyá ẹ bá ń gbé ọmọ. wọ́n ní ẹ̀yẹ́ ṣe báyìí ní láti bí oṣù márùn tí mi ò ti rí ìyàwó àti ọmọ tẹ́mi gangan lára gan tí mo jọkọ̀ gan tí mi ò mọ dédé ibi tí ìyàwó mi wà àtọmọ. bẹ́ẹ̀ nìkan ṣe jáde nínú mọ́sálásí yẹn nìyẹn bó ṣe lé mi jáde nù tí n bá fi ọgbọ́n sí wàhálà ẹnìyẹn ò bá lù mí pa síbẹ̀ ni nítorí pé alẹ́ ni mò ń ti òde fídíò bọ̀ ní lálẹ́ ẹjọ́ náà ni mo ní pé kí n ya ibẹ̀ ẹjọ́ náà ẹnìyẹn ò bá lù mí pa ni. ṣùgbọ́n ìtọ́jẹ́ àárín yẹn ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé aláàjì tí mò ń pè ní aláàjì àṣìṣe tó jẹ́ community leaders yẹn kò sí níjọ́ yẹn ni o tó bá wà ní irú tó ṣẹlẹ̀ níjọ́ yẹn kò ní ṣẹlẹ̀ nígbà òde December 25 tó jẹ́ ọdún kérésìmesì àtúnpadà lọ àsọlọ àsọbọ̀ níbẹ̀ aláàjì yẹn ní ọgbà fóònù nọ́mbà mi ó lóun máa pè mí ipe òun máa pè mí ipe tí ó bá ti di January ìyàwó mi o ipe tó bá ti dé o àwọn ó pè mí ẹ̀wọ̀n àpàdé rẹ̀ ní àwọn àpàdé rẹ̀ ń bẹ̀ àbáṣì lọ́njọ́ náà èmi àti màmá mi láti ẹ̀ lọ ó ṣe di January 3 ni aláàjì yẹn bá pè mí aláàjì àṣìṣe yẹn bá pè mí ó ní tó bá di January 10 ni o ó ní kí n máa bọ̀ pẹ̀lú àwọn fámìlì mi o ipe ìyàwó mi ó ti ṣe kíni yóò ti dé nígbà ó di January 5 kí ni màá rí bí àwọn ilé mọ̀wẹ̀ mi nìkan náà ni mò ń bẹnu lé bí ẹ ṣe wá báwọn èèyàn ìyàwó mi ṣe wá nù gbogbo òǹkà wọn sì jẹ́ méje wọ́n mú ìyàwó mi lẹ́yìn ọkàn ọmọ rẹ̀ lẹ́bàá dín lẹ́bàá sọ pé níṣẹ́ pé àwọn fẹ́ kẹ́rù ẹrù bò ẹ tí mo ti ń wá láti bíi oṣù mẹ́fà tí mi ò rí tí èsì ṣe pé mi àti ẹ̀ ń já láti gbà tá a ti jọ wà gẹ́gẹ́ bíi lọ́kọláya bí ọdún bíi méje sásìkò tá a wà yìí èmi àti ẹ̀ ò já kò sì ṣe pé kele mi náà ni mò ń wà ìyìn tí ìsọdélẹ̀ ní í ṣe bí àwọn ẹbí rẹ̀ ṣe bí ẹ ṣe yọwọ́ jàǹjọ́ yẹn nù bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n tẹ̀lé ẹ̀gbọ́n rẹ̀ bó ṣe gbá mi ní etí nìyẹn níjọ́ yẹn èmi nìkan ọpẹ́lọpẹ́ àwọn láńlọ́ọ̀dù tí ò tí ì jáde tọ́jà gbàgbà wọ́n sá ti kẹ́rù lọ báyìí. wọ́n bẹ̀rẹ̀ kẹ́rù lọ. wọ́n kẹ́rù lọ wọ́n fọmọ yín lẹ̀ wọ́n fìyàwó lẹ̀ látìgbà náà ẹ̀ sì fojú gan ni ọmọ yín wọ́n sì gbàyàwó lọ́wọ́ yín báyìí. abẹ́yìn kọ́ ìyàwó ni ẹ sì fẹ́ fẹ́ báyìí náà. àtọ̀ mo fẹ́ fẹ́ náà ni mo fi ń ṣe gbogbo wa láti mú un ṣe tí mo fi wá Ságídígbò. ẹ sì fẹ́ fẹ́. bẹ́ẹ̀ ni nígbà tó di on the 8 mo wá Ságídígbò ní January 8 mo wá fẹ́ mo jẹ ṣẹ̀ṣẹ̀ mo wá náà even gan àwọn ẹbí yìí wọ́n ti wá bá màmá mi tẹ́tí wá kẹ́rù lérí tẹ́tí wá ó dìgbà kejì bá tí wọ́n ti wá bá kẹ́rù ìgbà àkọ́kọ́ báyìí màmá mi ní ẹ bá tí ẹ lu màmá mi tí wọ́n nà tí wọ́n sẹ́ wọn léegun ọwọ́ tí ẹ tó jálẹ̀kùn nù lé wọn láwọn ẹbí ìyàwó mi tí mò ń sọ. ẹ tún wá fẹ́ ìyàwó padà. you see ìyàwó ẹ̀ ń bẹ́ ọmọ yẹn ọmọ dáadáa ni. wọ́n wá pààyà yín jẹ́ náà nǹkan. ohun tó ṣẹlẹ̀ ni pé nígbà tí àlọ́ ń ṣe náà tí wọn ò rí pa náà ni. wọ́n sì kàn yà yín ní. wọ́n náà torí pé hospital ni màmá mi láǹdì sí tó jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ kọ́kọ́ ṣe but kí ló ṣẹlẹ̀ wọ́n tún wá kẹ́rù ìyàwó mi lọ́jọ́ yẹn but ìyàwó mi wá kó ẹrù yẹn padà ó kó ẹrù yẹn padà débi pé àwọn òbí rẹ̀ ní àwọn kọlọ́mù ọmọ tí tó gbé lọ yìí tí mi ò tí ń rí dáàrọ̀ yìí nígbà tó lóyún rẹ̀ wọ́n wá kí. lẹ́yìn yẹn lẹ́padà lóyún ọmọ yẹn. lẹ́yìn ìgbà yẹn lápadà lóyún ọmọ yẹn. ó wá di January 8 ọdún yìí mo wá Ságídígbò mo wá fẹjọ́ wọn sùn wọ́n pè wọ́n ní January 13
nígbà wọn pé wọn bẹ̀rẹ̀ sí ní sọ pé ìyìn pa wọn wá wọn ni mi ò pa wọn lé ìyìn ní rédíò ìyìn ní tẹlifíṣàn ìyìn tí kọ̀lé ìyìn tí ìra mọ́tò wọ́n sàn sọ gbogbo ẹ̀ báwọn iṣẹ́ fọ́tò tí ń ṣe iṣẹ́ tí ò lógo ni èmi ò mọ káàní èèyàn kọ́ tó máa sọ bẹ́ẹ̀ yẹn mo sá kására àti kí wàá ní ta ṣẹlẹ̀ báyìí wọ́n sà ń bẹ́ wọn wọ́n ń bẹ́ wọn pé wọ́n sà má bínú iṣẹ́ tí ò tó yọ ọ̀sẹ̀ kú wọ́n tún wá wálé lẹ́ẹ̀kejì. kí lẹ wá fẹ́ báyìí gan. ètí mo fẹ́ lélẹ̀ ẹ bá gbẹnu sí máìkì yẹn ni. so ètí mo fẹ́ lélẹ̀ ọmọ oṣù méje tí wọ́n gbé lọ òun ni mo fẹ́ rí. ọmọ ẹ fẹ́ rí àbẹ fẹ́ gbà. mo fẹ́ gbà so ọmọ oṣù méje tí wọ́n gbé lọ. ọmọ sì kéré ẹ fẹ́ mọ́. mo fẹ́ ọtí ayé náà ni mo fẹ́ fẹ́. ẹ sọ direct. so mo fẹ́ fẹ́. ẹ fẹ́ fẹ́ padà. àti bẹ́ẹ̀ ni ìyàwó àtọmọ tó gbé lọ. tó bá tún wá nà yín padà ńkọ́. wọn ò jẹ́ dánrú ẹ̀ wò mọ́. ẹ̀yin tí wọ́n nà yín tí wọ́n wá tán nà yá yín tí wọ́n fi kẹ́rù lọ tí wọ́n tún nà yín náà lẹ́ẹ̀kejì ẹ̀kẹta kò jẹ́ rí bẹ́ẹ̀ mọ́. kò jẹ́ rí bẹ́ẹ̀ mọ́ ẹ nígbàgbọ́ ẹ fẹ́ ilé fẹ́yàwó mi ni. màá fẹ́ mi bí mẹ́lẹ̀ Ọlọ́run sọ. ẹyọ kan tẹ́ ẹ fẹ́ kọ́ ló hàn yín lé ló fẹ́ hàn yín lé mọ́ yìí. kò sí wàhálà ìmí ò dé ìmí ò wà. ẹ sì fẹ́ fẹ́ padà ó sì ti bí ó dẹ̀ ti bímọ fún wa. ṣé ká jọ lọ bẹ̀ wọ́n pé ẹ fẹ́ fẹ́ padà ni. kò sí wàhálà bẹ́ẹ̀ tẹ́ mi ọ̀rọ̀ dẹ́yìn ọ̀dọ̀rọ̀ ẹ̀yìn àgbà bó ṣe rí náà nìyẹn bó ṣe rí yẹn aláàjì. kí ló kọ wọn. ṣé ìyàwó yín sábà ń bàdàn báyìí. mi mọ location ibi tó wà báyìí bọ́ ètè mi ń gbọ́ ni pé Ìkòròdú ìnẹ́ ló wà. ẹyẹ bí ìyàwó bàbá fọ́tò kí ló kọ wọn. Mr. Alhaji Sikiru Lai Makinde àti Alimọ Makinde Alimọ tu. ẹyin bàbá wa Alhaji really Sikiru Lai Makinde bàbá ẹ kalẹ́ o àgbáyé ọ̀dàlẹ́ o ṣé ẹ ti rí bàbá fọ́tò ọkọ ọmọ yín wọ́n ní ìfẹ́ ọmọ yín sì wà lọ́kàn àyà wọn wọ́n ní gbogbo ohun tí wọ́n sọ ohun bóyá wọ́n wá na àwọn mọ́lé wọ́n wá na ìyá mọ́lé wọ́n kẹ́rù lọ wọ́n láwọn yá fi ẹ̀fọ́ lọ́hùn àwọn sì fẹ́ fẹ́yàwó àwọn àtọmọ àwọn fẹ́ fẹ́ wọn padà ìfẹ́ òdodo nu ìfẹ́ ìpìlẹ̀ nu true love orin Barrister kan pé ẹni tó bá torí ẹ̀ nà mí wọ́n padà fẹ́ àbí níwọ̀n ìgbà tí bàbá yìí sọ pé yes síbẹ̀ ogun tójú àwọn rí ọkàn àwọn ò fìyàwó àwọn lẹ̀ á gbìyànjú láti bá bàbá sọ̀rọ̀ kí wọ́n yọ̀ǹda ìyàwó bàbá fọ́tò àtọmọ wọn kí wọ́n yọ̀ǹda fún wọn ní tí ò tó lé ní ń bọ̀ wá ṣẹ́kùn láti bíi ọdún kan ó ti pọ́dún kan bàbá yìí. ọdún kan ló wà báyìí tó bá dán di 21 oṣù yìí ló máa pọ́dún kan. láti bíi oṣù bíi mélòó bàbá yìí nìkan ní ń dá sùn tó ń dá jí ara ẹ̀ sì ṣòkúta ara kìí ṣòkúta àbí ẹ dákun bàbá ẹ dákun àwa náà yọjú sí yín ní ẹ̀kọ́ tí bàbá yìí fẹ́ nu bí ká bá wọn dá sí ká bá wọn bẹ̀ yín bàbá fọ́tò ìyàwó àwọn o àwọn fẹ́ ṣe rí nítorí mi ò wọ́ ní ìjẹ́ pawọ́pọ̀ fẹ́ obìnrin níjọ́ kan ẹnìkan ó bá gbé ìyá rẹ̀ síta ó bá bẹ̀rẹ̀ sí ní máa kó pati ẹbù ìyá rẹ̀ àwọn kan wá kọjá títì wípé kàní kílẹ̀ tó ń nà ìyá rẹ̀ àwọn kan tó tó pé ẹ filẹ̀ sẹ́mọ tí ìyá rẹ̀ ṣe ni ẹjọ́ nà wọ́n dáadáa sẹ́mọ tí ìyá rẹ̀ ṣe ni àwọn kan ní àmọ́ nà wọ́n mọ̀ ẹ rí pé ìròrí ọ̀tọ̀ọ̀tọ̀ nu ìta làwọn fẹ́ nu ẹ gbọ́ mi yé ìyìn tí wọ́n làwọn fẹ́ nu tó sì jẹ́ pé tí wọ́n fẹ́ nu èwo ń tíá tá a sọ pé tí wọ́n fẹ́ nu àkàmà bá wọn fẹ́ bàbá Síkírù Láì Mákindé arọ̀ yín àti ìyàwó yín àtàwọn ẹbí yín àti ìyàwó bàbá yìí ẹ dákun ẹ jájọ ríra kájọ sọ̀rọ̀ pọ̀ ká lè ṣe ẹ̀sánwó orí rẹ̀. bẹ́ẹ̀ni nìka ìlàṣẹ. nìka ìlàṣẹ ká tún lè ṣe tún mi gbé ẹlẹ́ẹ̀kẹta àbí ẹ láìkẹ́ bẹ́ẹ̀. mo láìkẹ́ bẹ́ẹ̀. ẹ wò fẹ́ kò sí problem òní Friday tó bá ọjọ́ Tuesday
bàbá Mákindé, bàbá Síkírù Láì Mákindé, màmá Síkírù Láì, màmá Àlímọ̀ Mákindé pẹ̀lú ìyàwó bàbá yìí àtàwọn èèyàn kọ̀ọ̀kan ẹ jọ̀ọ́ ọjọ́ Tuesday á rí yín bóyá tẹ wá á pè yín bóyá wá ságídígbò àwọn náà sì lè wá bá yín lé torí pé ní ìsìn ó ti di pé bàbá yìí fẹ́ ṣe túnmí gbé ẹlẹ́ẹ̀kẹta kájọ yanjú ẹ̀ àwọn ẹbí ti yín kọ́ ṣé wọ́n dẹ̀ faramọ́ pípẹ́ túnmí gbé padà. kí ló dé nígbà tó tọkọláyọ̀ bá ti kọra wọn. ọ̀tán kí ló dé. ọ̀tán ẹ̀ ń dé fúnra yín ọ̀tán nígbà tí lọ́kọláyọ̀ bá ti kọra wọn kí ló wá kan àwọn ọgbọ̀n ẹ̀mí dẹlẹ́rù tá à ní kí wọ́n kọra wọn àbí ẹ ṣeun. bàbá á retí lọ́jọ́ Tuesday ẹ̀yin náà wá lọ́jọ́ Tuesday ẹ wá mú èèyàn kàbí méjì kan náà dání ká lè jọ sọ̀rọ̀ papọ̀ ọlọ́wọ́n dẹ̀ ṣe ń rọrùn ẹ fojú kan ìyàwó yín ẹ jọ padà lé ẹ tún pè wá káwá bá yín ká tó wá bá yín kó ọmọ ẹ dìde. orúkọ tèmi ni Wàlíù Nàfísà. Wàlíù Nàfísà láti bo. láti Òjé. láti Òjé. bẹ́ẹ̀ni. a rí ilé ètò kọ́kọ́ ọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. ní tó ṣẹlẹ̀ òde púpọ̀ ní àná mo lọ bá ọkọ mi nílé wípé lágbájá wá fún wa lówó oúnjẹ tá a fi jẹun ó dẹ̀ ní adébẹ̀ ó ní àwọn ọmọ ó lọ ra nǹkan fún wọn ó ní kàn ra rẹ́ẹ̀sì fún wọn ó ní rárá ó sá ní ó lọ òòrì ó sára wẹ́wẹ́ fún wọn èmi náà wá ní ebi dẹ̀ ń pa mí. ẹgbẹ́ ni sí máìkì yẹn ni. mo ní ebi dẹ̀ ń pa mí kó ra oúnjẹ fèmí náà ó dẹ̀ gbé abọ́ ó ní má bọ́ mo má bọ́ ó wá ní wọ́n ní ẹ̀mọ́ lọ bẹ́ẹ̀ yẹn ó ní láìlọ́nù tí èmi fi kó àwọn aṣọ ọmọ wa kí n fún ẹ̀mí wá ní à ó máa sìn ìpó bẹ́ẹ̀ máa dà sí i ipò máa fi ní láìlọ́nù nílé olóúnjẹ ìwọ ní ọkùnrin ní owó ló máa bọ́ abẹ́yẹ ojú kékeré lọ ìwọ dé máa bọ́ dání ǹda ẹ má wọrí mi ì jẹun mọ́ ó dẹ̀ ju abọ́yẹ sílẹ̀ kò wá pẹ́ díẹ̀ mọ́ ni mo ti ń lọ wá fún wa ní owó oúnjẹ ó dẹ̀ sọ wípé ó dẹ̀ yọ 1000 jáde bàbá alábíjú pé owó yìí ò lè tó mi bá ń fi owó sí ó dẹ̀ ní kò sọ nǹkan kan èmi bá ṣàkárá bá kọ àwọn ọmọ yẹn sílẹ̀ pé kan èmi bá bọ̀ sí ìta mo gba ilé wa lọ padà ní ilé tí mo ń gbé ní Àtìpẹ́ mo ṣe wá débẹ̀ mo wá respect pé ó yẹ kó pè mí but before tí mo ń lọ mo pàdé ìyàwó bọ̀dá ẹ̀ ìyàwó bọ̀dá ẹ̀ ni ó challenge pé ìyá àbèjì mo lẹ́ lọ àwọn ọmọ dàmú láwọn ọmọ bẹ́ẹ̀ ni mo lẹ́ lọ mo ní mò ń bọ̀ ẹ̀mejì náà bẹ́ẹ̀ mo ní mò ń bọ̀ mo lè gbalẹ̀ lọ ń tèmi mo wá expect pé ó yẹ kó pè mí pé ṣé tí mo wá sọ sẹ́yìn kò pè mí máa ní tó bá di láàárọ̀ màá wá àwọn ọmọ mi tí mo sì ti di láàárọ̀ mo lọ chẹ́ẹ̀kì àwọn ọmọ mi èmi ti ẹ̀ ń dáàtú pé àbíyẹn ti kó wọn lọ sóko mo pe dáàdì lálẹ́ orúkọ dáàdì mi ó sì máa jẹ́ June 12 mo pe dáàdì. June 12. bẹ́ẹ̀ ni. ok ẹjọ́ ẹjẹ máa bí ẹjọ́ gbé papọ̀ ni. a jọ ń gbé papọ̀. ẹgbẹ́nu sí máìkì ni. a jọ ń gbé papọ̀. ẹ kí wàá tẹ pé lọ. n tó ń fa ọ̀rọ̀ yẹ tí a fi skata tí mo gbalẹ̀ òní pé mẹ́rin mi ẹsẹ̀ ń wọ́ọ̀rì wọn. ìbejì lọmọ yín. bẹ́ẹ̀ ni sà. ẹ wá lọ rèé gbé ọmọ kalẹ̀. bẹ́ẹ̀ ni sà. wípé nítorí pé owó tó fún yín ò tó àbí. mo ní kó bá wa fowó sí. kó bá yín fowó sí i. ó fún mi 1000. torí níbo lẹ́yìn ń gbé tẹ́lẹ̀. ọ̀dọ̀ mẹ́rin mi ni mò ń gbé. lọ ń gbé ẹ wá lọ wo. tọrọ ṣe jẹ́ ní dáàdi wa sà. níbo ni ẹ máa gbọ́ ṣé bẹ́ẹ̀ jọ ń gbélé ni. ojú ni àkóbọ̀ làjọ ń gbé. lẹ́jọ́ ń gbé. lọ́dọ̀ girama wọn. ẹ wá lọ sọ́dọ̀ mọ́mì tiyín. lẹ́yìn ọdún ni mo lọ. lẹ ti wà ń bẹ̀. mo ti wà mi ò padà mọ́. kí ló dé padà. ẹ ṣe mo sọ fọkọ mi tẹ́lẹ̀ pé lágbájá mi ò gbé ojú ni àkóbọ̀ mọ̀ pé nígbà táwọn ọmọ ti pé oṣù mẹ́jọ jámọ̀ bọ̀ ní ìgboro padà láti máa tọ́jú àwọn ọmọ ìwọ ní wo tí ì ṣetán lọ́dọ̀ ìyá rẹ̀ ìgbé kí ló fẹ́ mọ̀ ṣe bẹ̀ ìwé ìṣetán ò àǹdà ṣe bí ilé tí oṣù gbà sí. máìkì yín ẹ sọ̀rọ̀ sí. kémi lọ máa gbé ilé yẹn ìwọ ní sanwó bẹ̀ dádì mi mo dẹ̀ pé dádì lórí fún pé nígbà tọ́rọ̀ ti fẹ́ máa kọjá agbára dádì wa fi ń flẹ́ẹ̀tì yẹ wọ́n wá àti mẹ́yìn mi àti girama ilé mẹ́yìn mi wọ́n ṣàyànjú ọ̀rọ̀ ọkọ̀ mi ṣàfàrí gan wọ́n á nígbà ó kálukú gan kó máa lọ pé wà lè pẹ́ sùn mi pé ìjà lónìí ìjà lọ́la kákútú fẹ́ra wa náà ìjà náà ni olúwa rẹ̀ wọ́n ti para rẹ̀ ọjọ́ àìkú mo lé mi ò gbé ojú rẹ̀ àkọ́bọ̀ mọ́ gbé gbòòrò kó wá máa fún wa ní owó oúnjẹ tó ṣàfihàn ní ọjọ́ náà tí bọ̀dá mi ṣe sẹ́ndì owó sí mi nìyẹn wọn á lọ gbalẹ̀ dáàdì mi ló bá mi ṣe ó ń dúró lé yẹ pé ìsà máa manage pẹ̀lú àwọn ọmọ yẹn tó bá ti pè ọ́ lọ́ máa dá wọn lò. náà ní tí mo máa ń lọ lélẹ̀ ká máa pọ̀ lọ́rọ̀ pẹ̀lú ìgbà wo lẹ lọ sí ọ̀dọ̀ tiwọn ilé wọn tẹ lọ gbọ́mọ fún wa. around 5:30. lánàá ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ ni. ẹ sá gbọ́mọ kalẹ̀ ẹ wá fi ṣàkárà wọn. mo fi ṣàkárà pé pé kó bá fi. ẹ gbé ìbejì méjèèjì ẹ gbé kalẹ̀ ẹ wá ṣàkárà pé ẹ ń lọ nítorí wọn pé wọ́n pè yín gba tí wọ́n pè yín kí ló tẹ̀ padà.
ibi tí mistake ti gbé mi nìyẹn. ẹ wá lọlé. bẹ́ẹ̀ni. ẹ ṣáà sùn wọn pè yín. mi sùn mọ́jú. ẹ sùn mọ́jú. torí ọmú mi ó ti wú láti òru náà mọ́jú. ẹ wá padà lọ síbẹ̀ láàárọ̀ yìí. bẹ́ẹ̀ni. pípẹ́ ẹ fẹ́ gba kó àwọn ọmọ yín méjèèjì. èmi tẹ táyé mo rí mi rí kẹ́hìndé mo bèrè kẹ́hìndé mo kí àwọn tó wà mẹ́ wọ́n jẹ́ tẹ́sí pé fún wọn ti ń bú mi mo ní kí ló dé ìjà lẹ́gbẹ́ kò mí ni ẹ ti ń bú mi mi náà já tèmi padà kí ló dé ìjà tí a rí kí ló dé ìbá mọ̀ mi ni sẹ́yìn lẹ́bàá bímọ ni ó ṣàgbójú àgọ́ sí mi ibù gan-an tó ti wà ní basket mo ní kí la wá dé lórí wọn ṣàgbọmọ fún yín. wọ́n á pe dáàdì náà wọ́n ní ó dìgbà tí dáàdì tèmi bá dé kí yan tó àti olórí ẹbí ìṣá àmdà mo dẹ̀ ní sùúrù mo retí dáàdì dẹ̀dẹ̀ torí tiwọn dáàdì wá kí jímọ̀ ní bẹ́ẹ̀ rókà níbí dáàdì sọ́sọ́tún wọ́n sọ sótì wọ́n fọ̀rọ̀ àgbà sọ sí náà wọn ò gbọ́ àwọn ẹ̀gbọ́n wọn ò gbọ́ àwọn èèyàn wá sọ fún mi ládùúgbò wọn náà ti ń sọ pé ó sì á kó àwọn ọmọ rẹ̀ lẹ̀ báyìí wọ́n ní tẹ́mi bá kó àwọn ọmọ lọ ń lọ pa wọ́n mo lè lọ́rọ́ wọn ní nǹkan pa ṣé mo mọ ibi tí mò ń kó àwọn ọmọ lọ ṣé mo lè ṣe àwọn ọmọ mi fa nǹkan kan ọ̀rẹ́ sàdí títẹ̀ fi wáṣà gidi gbónú yẹn bẹ́ẹ̀ni kò sí wàhálà. pé òtútù gbáyà ohun ìwú gbára ní romi ọmú yẹn dẹ̀ ti wú àwọn yẹn dẹ̀ sọ pé tí n bá ti fún dànù ẹ̀mí mo ti fún ọmọ nínú ilé gan wípé káwọn ọmọ yẹn lè mú ọ sáà jẹ́ kí n fáwọn ọmọ yẹn lọ mú ò lè mú mọ́ wọn ò lè ṣe kí ni mú ní wọ́n sì lè mú ẹ̀bẹ́ mi wọn ò lè mú mọ́ wọ́n ṣàti káwọn ọmọ lọ sí soko wa. ẹ kalẹ́ sà. ẹ kalẹ́ Alhaji. yes sà orúkọ yín sà. èmi ni Àkànní Yusuf. Àkànní Yusuf. sà kí ló dé tẹ gbọ́mọ ìbejì lọ́wọ́ wọn tẹ kó fún wọn padà mọ́. ẹ ṣé Alhaji èmi àti ẹ kó tó di pé ó bímọ yẹn náà kí n sọ kan ó sọ mẹ́wàá ni ọlọ́run sá sí kí ni ọlọ́run fi ọmọ sí àárín mi àti ẹ̀ akọ́mọlọ akọ́bí tèmi ni ọ̀dọ̀ dádì mi dẹ̀ láti gbọ́dọ̀ sí nígbà tó jẹ́ papọ̀ bí mi ni a sì lọ síbẹ̀ a sì tún lọ ọmọ tán o ò tí lè gbé àwọn ọmọ mi kúrò bá àwọn ọmọ ẹ̀ ó sì díẹ̀ kó tó di pé a kúrò lọ́dọ̀ wọn. ìgbà tí èsì mi nìkan ni mo kọ́kọ́ bí tá a máa ń lọ ṣe nǹkan báyìí lọ́dọ̀ tèmi ní ọgbọ́dọ̀ bá mi wo èlé tó o bá ṣe ẹ̀fẹ́ lẹ́ẹ̀kejì àlẹ́ sẹ́yìn ká kúrò mbẹ̀ yẹn bọ́tà àkọ́kọ́ yìí á lò bí ọdún kan mbẹ̀ kó tó di pé a kúrò. a sì wá mbẹ̀ ìwọ náà ní ìjọba rẹ nǹkan nígbà tí ìdìgbà léyà o náà fẹ́ lọ wo mọ́mì rẹ o nígbà léyà ok no problem ní ìsàlẹ̀ pé kọ́ má lọ wo kí mọ́mì rẹ fún ọdún léyà ìjọ ta sí léyà bí ìjọ kẹta rẹ̀ ó ṣàmúra ó lọ mo fún ọ ní 1000 tí ó gbé ọdẹ bẹ́ẹ̀ gbà ìṣòwò mọ́tò ọ̀dẹ̀ lọ. ojú olóòdè o jẹ́ ká mọ ìgbà tí sóòdè ní òní àbó òde lónìí ká lè bá a mọ̀. wọ́n sọ fún mi pé o ò tí ì lè sọgbà tó dé. tó o ló ṣe wá kó lábọ́ mi báyẹn tó o ní jẹ́ kí n mọ̀ gbà tí òde ìgbà yìí pọ̀ ọ̀dà wà sọgbà tó dé fún mi olóòlè tí sọgbà tó dé oníwọ̀ bá àti ẹ̀mọ́ dè mọ́. òde torí pé wọ́n nìkan kọ́ ni ọ̀ ń lọ àwọn ọmọ tó ń kó lọ ń kọ́ tó fi sọ fún mi pé o ò ní dé ọlọ́run ó jẹ́ ẹ dé o. ó sì lọ ìgbà tó lọ pé ọ̀dẹ̀ tí kọ́mọ̀ fún tó bá ti lọ bí kọ́mọ̀ kò ní pé hello mo ti débi tí mò ń lọ wá wà mbẹ yẹn a wá pe nọ́mbà yẹn pé ọmọ yẹn láti ìgbà tó ti lọ́wọ́ yẹ kó ti débẹ̀ a wá pe nọ́mbà yẹn èmi dẹ̀ ní mi sí ẹni náà lórí fóònù níwájú ọlọ́run àtẹ̀yẹmí ni kọ́kàdé bẹ́ẹ̀ mẹ́mi wá pé àwọn gba fóònù máa mi yẹn mo fi pe nọ́mbà rẹ̀ bó ṣe wọlé báyìí ó kọ́t bó ṣe kọ́t fóònù yẹn a wá pe nọ́mbà mami èyàn màmá rẹ̀ yẹn tó lọ bá a wá pe nọ́mbà màmá rẹ̀ hello nọ́mbà yẹn ring nígbà jẹ́ pé nọ́mbà fóònù máa mi ni nọ́mbà màmá yẹn ring mo gbé ìgbà tó wá di ìyàwó brọ́dà mi wá pé ẹja lo nọ́mbà mi ta wá padà lò nọ́mbà mi ta padà lò yẹn màmá yẹn wá gbé wọ́n wá ṣe ẹ̀lò tán wá ṣe yẹn lọ́nà ẹ̀lò ìyálé ìyá àbèjì ni ó ń sọ̀rọ̀ wọ́n lẹ̀ kọ́ ti fóun bẹ́ẹ̀ àtìgbà yẹn ó pè mí náà dẹ̀ pé ó wá tó bíjọ́ alẹ́jọ́ kẹrin ẹ̀ tó tẹ̀ bíjọ́ kẹrin ẹ̀ sá bàbá kan wá pè mí ẹ̀lò bàbá àbèjì mo ní ẹ̀lò sà èmi náà ní òkè ṣé bàbá àbèjì èmi ní ìyá àbèjì ọ̀ ṣe wàá wo nǹkan kan mo ní àpò òsì ẹ̀ pé mo ní mo pè níjọ́ yẹn mo ló kọ́ ti fóun mo ní mo dẹ̀ ti pé mọ́mí ẹ̀ bí gbà máa rìn ọ̀tọ̀ọ̀tọ̀ mo ní mo píkẹ́ ìgbà tí wọ́n padà pé tí mo lo another number wọ́n kàn gbọ́ voice ìyá àbèjì wọ́n dẹ̀ kọ́ tẹ̀ mo láti gbà yẹn wọn á ní kí n dákun yọjú sáwọn níbẹ̀ kan mo sá lọ níbẹ̀ yẹn jọ yẹn a sọ̀rọ̀ wọn ní kíní kan ó sì gbà mo ní kí ló ṣẹlẹ̀ mo kú pé nọ́mbà píkẹ́ bí wọn ní nítorí ni pé ìyàwó mi ti ní wọn ò gbé pẹ̀lú kò gbé níbi àkóbọ̀ tó ti wá mọ́ àjọ sọ́ba àkọsọ́ mi bá ń pé òun ọ̀nà bá àkíyín fún ọdún iléyà ló sọ fún mi tó bá yẹ pé ìtọ́ bá fẹ́ nìyẹn tó bá yẹ pé ìtọ́ bá fẹ́ nu mo fara mọ́
tó yẹ pé tó bá fẹ́ tó lóun ò gbé bẹ́ẹ̀ yẹn mọ́ ni mo fara mọ́ pé ìgboro ń bì ní òun fẹ́ mọ́ gbé mo ní ìgboro tó fẹ́ mọ́ gbé owó bẹ̀ yẹn ti dì mo ṣe sọ pé báyà kí n wálé mi ni ní sùúrù fún bíbà kọ́dọ̀ kan fi pé kéfì rí ilé mi nítorí mọ́ láti wálé mi ni ó sì ní rọ ọ̀fáríjà ìwọ ọ̀sán àti ògbé bẹ́ẹ̀ mọ́ ní kíní kan ní kankan ẹ mọ́ ìwìlẹ̀ jọ ọmọ tó bá yẹ pé tó bá fẹ́ nu mo fara mọ́ bó làwọn ọmọ ó ní tó bá yẹ pé àwọn ọmọ ó ní ẹni mọ́ káwọn ọmọ mi lọ àìsàn mọ́ káwọn ọmọ lọ kò lè wọ́ọ̀kì ọ̀dà tí n bá ní màmá sẹ́ndì sí ọ àsìkò kúrò bẹ́ẹ̀ jọ náà 35 tí bẹ́ẹ̀ lọ́ọ̀ mi fún màmá yẹn tó ta mo fún ọ ní 15 ó dẹ̀ kó lẹ̀ mo fi lọ níjọ náà. nígbà tó ní ìdí pé mo ń pè mo wá sí gbòòrò tí n bá ti pè ẹ ló sẹ́ndì àkànnà mo sọ pé kó sẹ́ndì àkànnà bàjọ́ yẹn ẹ ló ìyá àbẹ̀jì mo wá gbòòrò bá ń gbé ọmọ wa mo fẹ́ rí àwọn ọmọ o ọ̀nà ọmọ wa lọ́dọ̀ màmá rẹ̀ ní àti pé so o ti gbá ọmọ mi sílẹ̀ ni tó fún mi pé àwọn ọmọ rẹ̀ wà lọ́dọ̀ màmá àwọn ọmọ mi wà lọ́dọ̀ màmá rẹ̀ jẹ́ ń ráwọn ọmọ màsá àti tù lórí fóònù lónìí tí máa fẹ́ ráwọn ọmọ kí n kọrí sọ́dọ̀ màmá òun ó wá dalẹ̀ ẹjọ́ Friday mo wá lọ sọ́dọ̀ màmá yẹn pé kí n sì ẹ lọ wo àwọn ọmọ mi bí mo ṣe débẹ̀ nìyẹn gba tí mo débẹ̀ gbà ẹ kalẹ̀ ẹjọ́ ìyá àbèjì ni àbèrè o màmá ẹ̀sẹ̀ jáde màmá yẹn ó ti kú òǹbí ó ti kú òǹbí bo náà ló ní kí n wá pé àwọn ọmọ mi bẹ ní ọ̀dọ̀ yín bì tí mo fi wá wò wọn sáà ó ti kú òǹbí o àwọn ọmọ ibi tí ọ wà kí n lọ bá bàbá tí mo mọ̀mọ́ dáhùn June 12 yẹn pé kí n lọ bá wọn pé àwọn náà mọ kókó ibi tí ó wà ọ̀dà ó ní ìmí àti June 12 yẹn sì jọ sọ̀rọ̀ dárí ní òní tí mo sẹ́yìn 35 yẹn 36 sí wọn wọ́n sọ fún mi pé ọmọ ẹ̀ pé ó ti kúrò ní ọ̀dọ̀ màmá nǹkan kan mo wá délé mo wá pe dádì yẹn padà pé hello dádì ṣé àpò mo ti ń sọ fún yín náà jó nínú pé mo fẹ́ rí mo pe ìyá àbèjì pé mo fẹ́ rí àwọn ọmọ mi ti ń sọ fún mi pọ́dọ̀ màmá òun ló mọ́ wà mo lọ sọ́dọ̀ màmá rẹ̀ ní alẹ́ o wọ́n sọ fún mi pé kò sí ní ọ̀dọ̀ àwọn ọmọ pé ẹ̀yin lẹ́mọ ibi tí ó wà ẹ kàn dákun torí Ọlọ́run ẹ má jẹ́ kó fi ọkọ bá ń kíyèsí àwọn ọmọ mi ò kankan gbọ́dọ̀ ṣe wọn o sọmọ mẹsàn bá yẹn jọ yẹn àwọn bá ní ìgbẹnu sọ ẹ kí wọn àwọn ọmọ mi ṣé tó bá gbé wọn wá tó bá gbé wọn kalẹ̀ sí mo lè fún ẹ lọ́mú ni mo lọ́lọ́run ó wò wọn tó bá yẹ pé tó bá fẹ́ ṣe nìyẹn mo lọ́lọ́run ó bá mi wò wọ́n. ó wá òpè sígbà yẹn wá ń jọ yẹn ó sì wá ń jọ yẹn wá kó àwọn ẹkẹ rẹ̀ kankan ó ṣàgbé àwọn ọmọ ilẹ̀ tó fi lọ nígbà tó lọ ó fẹ́ẹ̀ dé ní nǹkan bíi 5 ni níjọ́ yẹn jẹ́jọ́ kó tó di pé ó ṣe eléyìí ni ó tó bí ìjọ́ kẹrin tó ṣe eléyìí ìníjọ́ yẹn ó gbá àwọn ọmọ mi sílẹ̀ ó kó àwọn kìlọ̀ ó fẹ́ẹ̀ dé ní aago 5 títí tí ètì fi lù aago 6 ló tó pè mí pé hello òun ti ń bọ̀ sáwọn ọmọ òkè mo ní látìgbà tó ti gbé àwọn ọmọ ẹ̀ sílẹ̀ tó ti lọ ọ̀wá ẹ̀sẹ̀ ń pè mí ní ìsìn pé sí àwọn ọmọ yìí òkè mo ní èmi sì ti rò pé bẹ́ẹ̀ ni wá mọ́ ni èmi ti fẹ́ kó àwọn ọmọ lọ sọ́dọ̀ pẹ́rẹ́ǹtì tèmi o wọ́n bá ní ẹyin kí n máa kó wọn lọ gbà náà kí n máa ṣe kíní kan gbà náà ọ̀sán yarí yẹn lórí fóònù nǹkan ọ̀sán àdóòdì tó fi dé ní alẹ́ ẹjọ́ náà. ó dẹ gbọ́mọ mi wá náà ní ìjẹ àná mi nǹkan bíi 5 náà kọjá díẹ̀ náà ló gbọ́mọ mi dé ìgbà tó ti gbé wọn dé òjò kò lórí àgàmọ̀ ṣẹ̀ báwọn máa ń ṣeré mo ná kí ni wá ni mo fẹ́ rà èmi ni mo sọ pé kí ni mo fẹ́ rà fún àwọn ọmọ yìí o ok ó ní kí n lọ bá wọn ra rice rice mo wá dìde mo wá rice yẹn lọ mi ò rí rice ẹsẹ̀ ń ròyìn ẹsẹ̀ ó ní rice ok èrè rice yẹn mo sábà àwọn ọmọ mi ra biscuit bí ká máa jẹ mo ṣe dé wa ní àṣà oníbi ń pàwọ́ náà mo ní kí ló tó sọ fún mi tẹ́lẹ̀ pé ibi tí mo wá rice lọ yìí wọ́n ń tàmàlà mẹ́ ilé bọ̀ ra àmàlà bọ̀ ok ọ̀rọ̀ amókè wá ń gbà náà kí n lọ bọ̀ ra ó wá fún mi ní kí ó ti fún mi ní láìlọ́nù tí ń bẹ ní tó gbé dání tó fi aṣọ ọmọ mi sí nígbà tí pé mo jẹ́ ọmọdé ọbẹ̀ sálì dànù sílẹ̀ fún mi jẹ́ ń gbé fi ń fifa ike lọ fi ra wọ́n ní wò lè fi ilẹ̀ ṣé wàá máa gbé ike lọ báyìí ní lójú títì ni pẹ̀lú àmàlà dání máa gbélé yín ò nílé ṣeéṣe mo rò pé bí ń pọ̀ ni mà pé bí ọ̀pọ̀ ó dẹ̀ fi kéyàn lẹ̀ ó sì dìde lórí àga bá dìde gan owó ti ń lọ kí n fáwọn ọmọ mi ní owó ó sì mú 1 kan lọ́wọ́ mi owó mọ́tò 200 tó wọ́ 1000 mo fẹ́ fi lé àwọn ọmọ oníwò lè gba owó tí oníwò lè gba irú owó yẹn ọ̀dẹ̀ dìde ọ̀dẹ̀ bínú oko aláìlọ́ọ̀nù yẹn mọ àti gbàjà tó o sì bọ́ ta lọ gbogbo olùtàmì tèmi ni pé bóyá ta ni iwájú ta ni ó wà èèmọ̀ kò ti lọ ìyàwó brọ́dà mi tó wá ń pè táwọn wá rí ní láfínà tí ń lọ àwọn wá ń pè pé yá àbèjì àwọn ọmọ ń kọ́ ọ̀nà wà ní ibo ni wọ́n ń lọ ọ̀nà ń bọ̀ nǹkan bí aago 5 kọjá díẹ̀ ọ̀nà ń bọ̀ títí tá a fi rí bó ṣe níjọ́ tèèyàn náà ni apè pé bóyá ń gbà tó bá dago 6 alẹ́ ni ó ti dé yàrá ìwà àṣẹ rẹ́gùn rẹ̀ ti ń jájì kẹ́nu 9 lù 10 lù títí tílẹ̀ ẹjọ́ náà sáfi mọ́ ọwọ́ adé bí aago 10 láàárọ̀ ọjọ́ ọ̀wá ń bọ̀ láàárọ̀ òní ọ̀wá ń bọ̀ ìsáyàdé wọn ní ẹ káàárọ̀ òsì ẹ̀ wú bọ̀ ni àwọn ọmọ rẹ̀ ń kọ́ ó ti gbé kàǹdé ẹ̀ tó ń kọ́mọ skul ó ti gbé kàǹdé lọ́ntì àwọn bá táyé ṣeré pé wọ́n fẹ́ òkú ní pẹ́ lónìí
Jímọ̀ Kẹ́hìndé nǹkan ọmọ náà ti gbé Kẹ́hìndé jáde gbogbo ọmọ bá fẹ́ máa fún lọ́mú má fọmọ mi ní ọmú o láti ọ̀sán tó ti gbá àwọn ọmọ ilẹ̀ tó wà ń bọ̀ láàárọ̀ yìí láàárọ̀ mẹ́rin pé wọ́n á fẹ́ gbé wọn wọ́n á fẹ́ máa fún ọ lọ́mú wọn ní kò lè wọ́ọ̀kì o lè fáwọn ọmọ mi lọ́mú kò kú sẹ pé wọ́n lọ wá gbé wọn lẹ̀ ní sàkókò pé kí ni wọ́n ló gbé wọn lẹ̀ tó bá tiẹ̀ lọ kẹsẹsẹ máa ṣe tí mo máa fi fóun pe ìyún láti rẹ̀ June 12 yẹn pé ọmọ ẹ̀ má ti ṣe báyìí o tó ẹ pé nígbà tán ṣe wà ní ẹ̀jẹ̀ gan ó ti ń lọ wọn lọ bá mi dá padà ní bàbá náà kọ̀ǹpúrẹ̀ padà pé àwòsí àfọmọ náà ẹ̀jẹ̀ ilẹ̀ nígbà náà lọ bàbá June 12 yẹn ló pè padà tó fi padà gbà náà. nígbà ọkùnrin sì ni mímí ilé tọjú ọmọ mo sì gbọ́ ọmọ nígbà tó mo sì gbé wọn lọ sí ọ̀dọ̀ girama mi lójú orin bíbá ní Soko area Soko ìgbà ni mo gbà wọn lákòbọ̀ sì gbá wọn lọ síbẹ̀. ok n ta ṣe lélẹ̀ ìgbà tí ọdún ilẹ̀ fẹ́ra yín kó tó di kó bí ìbejì fún yín. ó ti bí ọdún 2023. ilẹ̀ ti fẹ́ra. 3 ilẹ̀ ti fẹ́ra bọ̀ ọlọ́run tó ṣe ìbejì oyún ìbejì ní ọdún yìí last year ọdún yìí kẹ́ ẹ tó kó tó di kó lóyún ṣé máa ń bínú bẹ́ẹ̀. ó ti máa ń bí bẹ́ẹ̀ tó ẹ pé tí nǹkan yẹn bá mi ò mọ wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ bàbá June 12 yẹn pé sàn ní nǹkan kan tán ṣe ń dìlé wọn ni kò gbọ́ gòsìlò tó bá ti wọ́n ní wọn ò sẹ́ kankan dìlé wọn kí wàá lọ́wọ́ dé. ok yà kò sí wàhálà n ta ṣe lélẹ̀ mo bàbá June 12 wà wọ́n ti lọ níbo ló ń gbé. Express. Bàbá June 12 ó ṣeé ṣe kẹ́ ẹ máa gbọ́ wà bẹ́ẹ̀ tó bá mọ̀ wọ́n. ọ̀la náà la yanjú ọ̀rọ̀ ọ̀la sátidé bàbá June 12 ẹ wá gidigbo bàbá àbèjì. ọjọ́ yín alájì. ẹ̀yin ẹ àti àwọn èèyàn yín ẹ kọ́ bèjì wá sá gidigbo lọ́la o ẹ gbé wọn wá ẹ̀yin lẹ mọ́mì yín kọ́. nítorí ọ̀rọ̀ rẹ̀ nítorí ọ̀rọ̀ rẹ̀ ní alẹ́ ẹjọ́ yẹn ó pè ó ṣe pè ní nǹkan bí ara nà ẹ̀ àti sùn àwọn ọmọ ti sùn ó wá pé ó ní irú rádaràdà wo lèmi bọ́ ń dánwò rádaràdà bíbò náà kì í ṣe ọmọ gbígbé kalẹ̀ ìwà àtìyá rẹ̀ ẹ̀ ń fi ọmọ tèmi tọrọ owó mẹ́yìn mi wà mẹ́mu kọ́ọ̀tì fún un ó dẹ̀ tún pè lẹ́lẹ́kejì ìwà àtìyá rẹ̀ fọmọ mi tọrọ owó. ẹ má wọrí àbèjì ṣebí ń bàtẹ́ fẹ́ wọn ẹ yọjú lé wọn. bàbá June 12 yẹn ilé mi mọ̀mọ́ sẹ́ǹgbọ́n mi sáà ní bàbá rẹ̀ àwọn ló pè fún mi gẹ́gẹ́ bí ọgbọ́n bàbá yìí bàbá yín kọ́ June 12 yẹn ilé mi. bàbá mi ti bàbá June 12 bàbá yín báyìí bàbá mi ti kú. kò sí wàhálà ẹ̀wọ̀n bàbá June 12 ẹ jọ̀ọ́ torí Ọlọ́run afẹ́ àárín yín lọ́la lágídìgbò bàbá àbèjì àti girama àwọn àbèjì yẹn náà ẹ máa kàn àbọ̀ àságídìgbò lọ́la àjọ wa jókòó àjọ yanjú ẹ tó bá yẹ pé lóòótọ́ ẹ lè dá àwọn ọmọ tọ́ àbí ẹ nílò àti gba àwọn ọmọ àmọ́ tá a ṣe tó bá yẹ pé ẹ̀yin náà lè gba àwọn ọmọ àmọ́ bá ti ṣe ọ̀la náà la yanjú ẹ tí ẹ ti gbọ́ ẹ máa lọ ilé ẹ jẹ́ tó bá dọ̀la ẹ máa bá a kó àwọn àbèjì yẹn bọ̀ láàárọ̀ la bàbá June 12 kí wọ́n wá bí àtàwọn ẹbí yín tó bá tún mọ́mí yín náà ẹ pè wọ́n káwọn náà máa bọ̀ wá bí bàbá àbèjì ẹ pè àwọn èèyàn yẹn kọ́ máa bọ̀ wá bí ẹ lọ́la á lè yanjú ẹ ti gbọ́ ẹ pẹ̀lẹ́ ẹ̀yin náà ẹ má máa bí inú burúkú ẹ má máa bí inú burúkú mọ́ ẹ gbé àwọn ọmọ méjì ẹ gbé wọn kalẹ̀ torí kò fún yín lówó kò yẹ kẹ́ ẹ bínú káwọn ọmọ kalẹ̀ náà. ìdí tí mo fi ṣe bẹ́ẹ̀ o ní wípé mi ò ta ọjà kankan mi ò lè ṣiṣẹ́. no matter how kì í ṣe ibi kọ́ ẹ wá jókòó tì gan bí èyí ní lọ tó bá fún mi lówó ebi ẹ̀ lẹ́sẹ̀ ẹ wá bínú káwọn ọmọ kalẹ̀ ẹ wá lọ mistake ni ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ dìde